الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، adúpẹ́ fún Ọlọ́run kí Ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn àlùfáà wa àti àwọn òbí wa, Ọlọ́run kó bá wa ṣe àlékún àánú rẹ̀ fún wọn, àwọn tó wà láyé, àwọn tó ti bọ́ sókè àwọn, Ọlọ́run kó bá wa kẹ́ wọn lápapọ̀. Pẹ̀lú Ọlọ́run, nǹkan tí a fẹ́ gbé ẹ̀wò lónìí òun ni hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ̀rọ̀ nípa al-wasiyya, tá a mọ̀ sí àsọsílẹ̀, tí àwọn olóyìnbó máa ń pè ní will. Hadith yẹn ni a fẹ́ gbé ẹ̀wò lónìí látàntorí àwọn àǹfààní àti àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀. Báwọn ẹ̀kọ́ yẹn dẹ̀ ní ó máa wúlò fún mujtama wa, ó máa wúlò fún society wa, ó dẹ̀ ṣe pàtàkì nínú ìgbésí ayé wa púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro ló wà tó jẹ́ pé tá a bá apply hadith yẹn, tá a bá lo ìmọ̀ràn tánà bí gbọ́ wa nínú hadith yẹn, gbogbo ìṣòro báyẹn kò bá máa wáyé. Hadith náà ni hadith Abdullahi ibn Umar. Abdullahi ibn Umar òun ló sọ hadith yẹn, òun ló gba hadith yẹn látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Imam Bukhari ó gba hadith yẹn wá nínú tírà rẹ̀ nínú Sahih Bukhari. Bẹ́ẹ̀ náà ni Imam Malik òun náà gba hadith yẹn wá nínú Muwatta. Hadith náà lọ báyìí pé Ànábì wa Muhammad ó sọ báyìí pé ma haqqu mri'in muslimin lahu shay'un yusi fi yabitu laylatayni illa wasiyyatuhu indahu maktuba. Gẹ́gẹ́ bí Imam Bukhari ṣe gbà wá ní àti Imam Malik. Kí ni túmọ̀ hadith yẹn? Ànábì ní kò lẹ́tọ̀ọ́ fún èèyàn kankan tó jẹ́ mùsùlùmí tí nǹkan kan ń bẹ lọ́dọ̀ rẹ̀, tó ní nǹkan kan lọ́dọ̀, tó dẹ̀ fẹ́ sọ àsọsílẹ̀ nípa nǹkan yẹn, ó fẹ́ sọ àsọsílẹ̀ fáwọn èèyàn nípa nǹkan tó wà lọ́wọ́ rẹ̀ yẹn, tí nǹkan yẹn tí ẹni yẹn máa lo ọjọ́ méjì tó wá jẹ́ pé tí wọ́n ti sọ àsọsílẹ̀ yẹn fún àwọn èèyàn, nǹkan kan ń bẹ lọ́wọ́ rẹ̀, ó dẹ̀ fẹ́ sọ àsọsílẹ̀ rẹ̀, ọjọ́ méjì máa lọ lórí nǹkan yẹn, kò dẹ̀ ní ti sọ àsọsílẹ̀ yẹn. Ànábì ní kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó ṣe bẹ́ẹ̀. Nínú gẹ́gẹ́ bí Imam Ibn Hajar ìgbà tó ń ṣàlàyé hadith yẹn nínú Fathul Bari, nínú ọ̀nà míì hadith yẹn tó ń gbà wá, òun náà nípa níbi sọ pé lahu shay'un yuridu an yusiya fi, bóyá tí nǹkan kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó dẹ̀ ń gbèrò láti sàsọ́lẹ̀ nípa nǹkan yẹn fáwọn èèyàn, kí nǹkan yẹn wá lo ọjọ́ méjì lọ́dọ̀ rẹ̀ kó dẹ̀ mọ́ sọ àsọ́lẹ̀ yẹn. Ànábì ní kò lẹ́tọ̀ọ́ báyẹn fún mùsùlùmí kí mùsùlùmí ṣe bẹ́ẹ̀, àfi kó jẹ́ pé láàrin ọjọ́ méjì yẹn kó jẹ́ pé àsọ́lẹ̀ yẹn kó ti kọ́ kalẹ̀, kó dẹ̀ tọ́jú ẹ̀ sọ́dọ̀, gẹ́gẹ́ bí àdìsí yẹn ṣe lọ nìyẹn. Ẹ wá rí àdìsí tá à ń sọ yìí, Imam Muslim náà gba àdìsí yẹn wá. Ziyada díẹ̀ tó wà nínú ti Imam Muslim, àti àlékún òun tó ń lékún èyí tí Imam Bukhari àti Imam Malik gbà wá, àti táwọn àmìnà tó gbà nínú àwọn afá aládìsí. Ìgbà tí nínú ẹ̀gbá àti Imam Muslim òun lọ wáyé pé ma haqqu mri'in muslimin lahu shay'un yusi fi yabitu thalatha layalin illa wasiyyatuhu indahu maktuba. Òun ní kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kankan tó jẹ́ pé nǹkan kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó dẹ̀ fẹ́ sọ àsọsílẹ̀ nípa nǹkan yẹn, kọjọ́ mẹ́ta ó wá lọ láì tí sọ àsọsílẹ̀ yẹn, láì tí kọ nǹkan tó fẹ́ kọ nípa nǹkan yẹn, àbásọsílẹ̀ tó fẹ́ sọ yẹn láì tí sọ fún àwọn èèyàn pé báyìí lọ́rọ̀ yìí, báyìí lọ́rọ̀ yìí, kọjọ́ mẹ́ta wá lọ bẹ́ẹ̀. Bí riwaya ti Imam Muslim sí lọ nìyẹn. Àlékún tó wà ní ti Imam Muslim ni pé Ibn Umar tó gba hadith yẹn lọ́dọ̀ Ànábì wa Muhammad, òun wá ń sọ wáyé pé ó ní ma marrat alayya laylatun منذ سمعت رسول الله صلى الله عليه وآله وسلم قال ذلك إلا وعندي وصيتي. Ibn Umar ó ní láti gbà tó ń ti gbọ́ tí Ànábì sọ ọ̀rọ̀ yìí,
ọjọ́ kan ò lọ lórí òun àbí kó jọ pé wàsíyà òun àsọsílẹ̀ òun wíìlì òun ó máa ń wà lọ́dọ̀ òun tóun ti kọ kalẹ̀ yẹn ni pé dojúmọ́ everyday ni Ibn Umar ló máa ń kọ wàsíyà yẹn kalẹ̀ tí nǹkan kan tó bá tó fẹ́ change yóò tuntun kọ yóò change yẹ so gbogbo tó bá ti wà tó yẹ kó kí Ibn Umar kó sọ àsọlẹ̀ ń parẹ́ fáwọn èèyàn Ibn Umar ní everyday ni òun máa ń ṣe nǹkan yẹn so ló máa sọ àsọlẹ̀ yẹn tó máa kọ kalẹ̀ pé báyìí lélẹ́yìn rí o báyìí lélẹ́yìn rí o so bí hadisi yẹn sì lọ nìyẹn. Ẹ wá rí kí wọ́n ní ìdájọ́ sharia ìdájọ́ Islam nípa will nípa sísọ àsọlẹ̀ bóyá kọ kalẹ̀ ni o àbá sọ fáwọn èèyàn ni o kí ni ìdájọ́ sharia tó wà lórí ẹ̀. Ìdájọ́ sharia tó wà lórí ẹ̀ òun náà ni pé al-aslu fi ìpìlẹ̀ nípa sísàsọ́lẹ̀ òun náà ni an-nadbu so nǹkan afẹ́ kéèyàn sí ó dá púpọ̀ téèyàn bá lè ṣe tó wá lè sọ àsọ́lẹ̀ pé báyìí mo fẹ́ kí ẹ̀sìn nǹkan báyìí o kí n bá sí mọ́ ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn yìí báyìí nǹkan tó dá púpọ̀ ni tó bá jẹ pé nǹkan tá a fẹ́ sọ̀sọ́lẹ̀ ń parẹ̀ yìí kò ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlòmíì ká ní lórí dúkìá wa ni àwa la ní nǹkan yẹn àwa la ní fúnra wa àkàn fẹ́ sọ̀sọ́lẹ̀ ń pa ẹ̀ so ó lẹ́tọ̀ọ́ ká ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rí adé faramọ́ ṣẹ̀rí adé fẹ́ bẹ́ẹ̀ ká ṣe àmọ́ tó wá jẹ́ pé nǹkan tá a fẹ́ sọ̀sọ́lẹ̀ ń parẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ìwọ̀ ẹlòmíì ó ní ṣe pẹ̀lú dúkìá ẹlòmíì so ọ̀rọ̀ yẹn ni fún wa ká sọ àsọ́lẹ̀ yẹn ìwọ̀n ọ̀rọ̀ yẹn ni fún wa ká sọ ní kíákíá ká má jẹ́ ó pẹ́ rárá ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan báyìí èmi kọ́ ni mo ní o nǹkan báyìí lápájá báyìí ló ní o báyìí lélẹ́yìí rí o so business tí mo ń ṣe iye báyìí ni percentage tèmi níbẹ̀ o iye báyìí ni tẹni báyìí níbẹ̀ o so a gbọ́dọ̀ sọ àlàyé nǹkan yẹn kalẹ̀ fún àwọn èèyàn tàbá ti mọ̀ pé nǹkan tó lè dàrú mọ́ wọn lójú ni lẹ́yìn ìgbà tàbá kú tán so ọ̀rọ̀ yẹn nírú yẹn ká sọ àsọ́lẹ̀ irú yẹn tó bá ti ní ṣe pẹ̀lú ìwọ ẹlòmíì so ọ̀rọ̀ yẹn ká sọ àsọ́lẹ̀ yẹn ní kíákíá torí kò sẹ́ni tó mọ̀gbà tí ọlọ́jọ́ máa dé so ìdájọ́ ṣẹ̀ríà nípa rẹ̀ nìyẹn. Ìwádìí tó bá wọ inú hadith yẹn a rí pé ànábì dárúkọ ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta nínú rìwáyà mi ọjọ́ kan wà níbẹ̀ nípa so tí ìkankan bá wà lọ́dọ̀ mùsùlùmí tó fẹ́ sọ àsọ́lẹ̀ nípa rẹ̀ ọjọ́ kan àbọ̀jọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta kò gbọdọ̀ lọ lórí nǹkan yẹn àfi kí mùsùlùmí kò ti sọ àsọ́lẹ̀ yẹn fáwọn èèyàn. Ìdárúkọ ọjọ́ kan níbi ìdárúkọ nínú hadith yẹn so àwọn àfáà jẹ́ kó yé wa pé kò sí consideration fún àwọn ọjọ́ kan níbi ìdàpọ̀ yẹn so kò ń ṣe pé àwọn ọjọ́ yẹn o àdàdùn lẹ̀ yẹn o gbèrò maqsud kì í ṣe pàánà bí gbà lérò pé ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méjì àbọ̀yé ọjọ́ kan ìtumọ̀ hadith yẹn ni pé Ànábì ń ṣe wá lójú kòkòrò ibi ká tètè sọ àsọ́lẹ̀ níbi nǹkan tá a bá ní ká tètè sọ àsọ́lẹ̀ nípa ẹ̀ níbi nǹkan tá a fẹ́ sọ àsọ́lẹ̀ yẹn ká tètè sọ àsọ́lẹ̀ nípa ẹ̀ ìdí tó máa fi jẹ́ ká mọ̀ pé àwọn ọjọ́ tó dákọ̀ ń bẹ̀ yẹn ló ṣe pé Ànábì gbà lérò ni pé anytime ní ikú lè dé láàrin kátó yà ikú lè dé láàrin kílẹ̀ tó sún ikú lè dé so nígbà téèyàn bá lérò láti sọ àsọ́lẹ̀ sí kò sí tó fi dẹ́ni yẹn lójú pé ilé ọjọ́ yẹn máa súnmọ́ àbọ́jọ́ kejì máa dé bá àbọ́jọ́ kẹta máa dé bá so ọjọ́ kan náà ti dàpọ̀ nínú hadith yẹn gbèrú maqsud Ànábì kan fi ń ṣe ọlọ́dún kòkòrò pé ká máa sọ àsọ́lẹ̀ ni so ń táwọn afá sọ lórí ọjọ́ yẹn bọ́ àmì náà afá wa jẹ́ kó yẹ wa pé ní tí ọjọ́ yẹn dálé lórí ni pé ó tiẹ̀ wá ń pẹ́jù àríwó rẹ̀ rí pé èèyàn bízì èèyàn ò ráyè àbí èèyàn gbàgbé so ọjọ́ mẹ́ta ò gbọ́dọ̀ lọ lórí nǹkan tó bá wà lọ́wọ́ ní tí wọ́n dẹ̀ fẹ́ sọ àsọ́lẹ̀ nípa ẹ̀ kí ẹ máa sọ àsọ́lẹ̀ nípa ẹ̀ so kò dá kí ọjọ́ mẹ́ta lọ ìyẹn ò gbọ́dọ̀ wà careless débi pé ìyẹn wà jẹ́ kí ọjọ́ mẹ́ta lọ lórí nǹkan kan tí yẹn ní kí ẹ fẹ́ sọ àsọ́lẹ̀ nípa rẹ̀ tí yẹn wà ní sọ àsọ́lẹ̀ yẹn tó tí àwọn afá kan sọ nípa ọjọ́ kan náà bí dárúkọ níbẹ̀ yẹn nìyẹn. àmìtàwádẹ̀ wọ́n yín mọ́ tó gba àdísì yẹn wá òun sọ fún wa pé ọjọ́ kan ò lọ látìgbà tó ń ti gbọ́rọ̀ lọ́nà níbi wa Muhammad ọjọ́ kan ò lọ lọ́hùn lọ́wọ́ rí àfi kó máa sọ àsọ́lẹ̀ nǹkan tí òun bá ní tó ń fẹ́ sọ àsọ́lẹ̀ nípa rẹ̀ tó jẹ́ kó yé wa pé ọjọ́ tánàbí dárúkọ ń bẹ̀ yẹn ò gbèrò maqsud tó ń ṣe pé ànábì mí ọjọ́ yẹn ànábì kan ṣe ọlọ́dún kòkòrò pé ká máa sọ àsọ́lẹ̀ nǹkan tí ó bá wà lọ́wọ́ wa ni
nítorí pé àmọ́ ìgbà tí kò máa dé. Ẹ wá rí nípa hadith yìí àwọn kankan bẹ tó yẹ ká pèrè wá sákìyèsí sí. Àkọ́kọ́ ni pé ìmáa sọ àsọlẹ̀ wípé báyìí mo fẹ́ kí n ka báyìí rí, báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe o, tọ́lọ́mọba nípa ọlọ́jọ́ dé tí n bá sí wọn báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan báyìí. Ìyẹn ò ní kí ọlọ́jọ́ kó súnmọ́, ìyẹn ò sọ pé kí ọjọ́ ikú súnmọ́. Ìmáa sọ àsọlẹ̀ yẹn kò túmọ̀ sí pé kí ẹ bá ti wá ń sọ àsọlẹ̀ o ọjọ́ ikú ẹ ti súnmọ́ nìyẹn, kò túmọ̀ bẹ́ẹ̀ rárá. Ìyẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú iye ọjọ́ tí yẹn máa lò láyé, iye ọjọ́ tó lọ́mọ ti kádàrá pé yẹn máa lò láyé náà lè yẹn máa lò láyé. Àmọ́ ìsọ̀sọ́lẹ̀ yẹn àǹfààní wa ń bẹ púpọ̀, ó dẹ̀ lè mú ojútùú wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó lè rújú. Torí gbogbo àwọn kó mọ̀ pé ikú yìí ẹnìkan kan ò lè escape ẹ̀, kò dẹ̀ sẹ́ni tó mọ̀gbà tí àsìkò yẹn máa dé. Wọ́n púpọ̀ nǹkan tó máa fa wàhálà lẹ́yìn ìgbà tí yẹn bá kú tán èèyàn gbọ́dọ̀ jìnnà sí. So ìmọ̀ àsọ̀sọ́lẹ̀ yìí kò ní kí ọjọ́ ikú yẹn súnmọ́. Àdéhùn àdẹ́gbọ́dọ̀ mọ̀ pé sísọ àsọ̀lẹ̀ yìí kì í kọ̀nsídà ọjọ́ orí níbẹ̀. Kò ń ṣe pé bóyá àwọn àgbàlagbà nìkan ni ìsọ̀sọ́lẹ̀ wà fún. Kò dẹ̀ ní éèjì kan ní pàtó pé àkíyàn bá ti dàgbà débi báyìí lèyàn gbọ́dọ̀ máa sọ̀sọ́lẹ̀. Àsọ̀lẹ̀ yìí anytime ni èèyàn lè máa sọ, ọmọ kékeré lè sọ, àgbàlagbà lè sọ. Lọ́kàn tó rí pé láti fi sá fún gbogbo nǹkan tó lè fa wàhálà lẹ́yìn ìgbà tí ọlọ́jọ́ bá dé, téèyàn ó máa lọ rojọ́ níwájú Ọlọ́run Ọba lórí nǹkan tó jọ pé ìyẹn dẹ̀ ti lè yanjú ẹ̀ kéèyàn tó kú. So àsọ̀lẹ̀ yìí kò sí tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí rárá, anybody ló lè sọ àsọ̀lẹ̀ yẹn. Ẹ wá rí àkíyèsí mi tó yẹ ká pera wá sí ni pé àsọ̀lẹ̀ yìí ó ṣe pàtàkì gan. Gbogbo affairs, gbogbo ọ̀rọ̀ ládẹ́lé apply rẹ̀ sí. Bẹ́ẹ̀ láàrin ọkọ àtìyàwó ni o, láàrin business partners ni o, tọ́jọ́ da owó pọ̀ ni, àbí láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni. Lápèjúwe ẹgbẹ́ ká wo ọkọ àtìyàwó, àwọn ọkọ àtìyàwó mi wà bóyá àkáǹtì ọ̀kan náà àwọn méjì ń lò, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́, àwọn méjì ń ṣiṣẹ́ so wọ́n jọ ń kó wọn papọ̀. Owó tó ń rí yìí bóyá wọ́n jọ kọ́lé lápèjúwe, wọ́n jọ ra mọ́tò, wọ́n jọ ṣe gbogbo nǹkan tó ṣe. Gbogbo orú nǹkan báyìí ó gbọ́dọ̀ máa lákọọ́lẹ̀ pé percentage báyìí ní tọkọ, percentage báyìí ní tìyàwó, bí Islam ṣe kọ́ wa nìyẹn. Nítorí pé Ọlọ́run àmẹ́ni tí ó kọ́kọ́ kú náà méjèèjì, tí ọkọ bá kọ́kọ́ kú, àwọn fámìlì ọkọ lè rò pé ọmọ àwọn ló ní gbogbo dúkìá ni, wọ́n á pín papọ̀ mọ́ ogún. Bẹ́ẹ̀ dẹ̀ ni dúkìá ìyàwó dẹ̀ wà ń bẹ̀, ogún ìyàwó wà ń bẹ̀, ọkọ yìí máa rojọ́ wọ́n jọ Ọlọ́run Ọba. Bẹ́ẹ̀ náà ni ó lè jẹ́ pé ọkọ ní ó kọ́kọ́ kú. So àwọn nǹkan yìí ó gbọ́dọ̀ máa wà lákọọ́lẹ̀. Táwọn yóò mọ̀ pé iye báyìí ni nǹkan báyìí ni ẹ̀tọ́ ẹni yìí, nǹkan báyìí ni òkè ṣe tiẹ̀. So àbí láàrin ọ̀rẹ́ sọ̀rọ̀ tó ń ṣe business, a gbọ́dọ̀ mọ iye tó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan. Kò bá jẹ́ pé láàrin ẹ̀gbọ́n àtàbúrò ni, kò sí bí relationship yẹn sì lè tó, kódà kó jẹ́ láàrin bàbá àtọmọ, ó tó fi ń dájú ni pé kó wà lákọọ́lẹ̀ pé iye báyìí ni ìpín ẹni báyìí, iye báyìí dẹ̀ ní ìpín ẹni báyìí. So gbogbo nǹkan yẹn ni ò ní jẹ́ kí wàhálà kankan ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá mú ẹnìkan sọ́dọ̀ nínú àmì tọ́jọ́ da owó pọ̀ yẹn. So òun ni òde ní jẹ́ kí ẹni yẹn kó wá responsible fún nǹkan yẹn níwájú Ọlọ́run Ọba, kọ́lọ̀ máa wá béèrè lọ́wọ́ rẹ̀, àbí kó wá fa sábà bí ìyà fún ẹni yẹn níwájú Ọlọ́run Ọba nítorí pé ogún olóògùn wọ́n ti pín papọ̀ mọ́ ogún rẹ̀ nígbà tí ó ṣàlàyé kó tó kú, tó lè yẹ kó rọrùn fún láti ṣàlàyé pípé nǹkan báyìí o kì í ṣe tèmi, nǹkan báyìí ti lágbájá ni. Àbí lápèjúwe pé èèyàn jẹ gbèsè, èèyàn gbọ́dọ̀ bí wọ́n bá jẹ gbèsè èèyàn gbọ́dọ̀ sọ àsọọ́lẹ̀ yẹn fáwọn tó súnmọ́ yẹn pé mo jẹ lágbájá ní iye báyìí. Bí wọ́n bá dẹ̀ yá yẹn lọ́wọ́ náà yẹn gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé mo yá lágbájá ní iye báyìí. So gbogbo àwọn nǹkan báyẹn, àwọn nǹkan tó jẹ pé ó pamọ́ fáwọn èèyàn nípa nǹkan yẹn tó jẹ pé wọ́n ní mọ̀, ìyá gbọ́dọ̀ máa sọ àsọọ́lẹ̀ yẹn fún àwọn tó bá súnmọ́ yẹn kán lè mọ̀, torí tí kú bá lọ dé kó má dá wà lálẹ́. Tabawo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú tó jọ pé wọ́n hope, wọ́n wish láti padà wáyé láti wá sọ kálímà kan àbí méjì, àmọ́ kò ṣeé ṣe mọ́. Gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe sọ nínú Suratu Yasin pé fala yastati'una tawsiyatan wala ila ahlihim yarji'un. So tí kú bá ti dé, èèyàn onílágbára láti ṣe tawsiya mọ́, láti sọ àsọlẹ̀ kankan mọ́, wala ila ahlihim yarji'un, wọ́n sì lè padà sọ́dọ̀ àwọn fámìlì wọn mọ́. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa wò pé kálímà lè padà sáyé ni, mi ò bá sọ kálímà kan àbí kí n sọ méjì àbí mẹ́ta kí ò bá yanjú gbogbo nǹkan mi, nǹkan tó lè da fámìlì rú, nǹkan mi tó lè dá wàhálà lẹ̀
kálímà kan lásán àbí àkọọ́lẹ̀ tẹ́ni tí ó kú ìbá kò bá yanjú gbogbo nǹkan yẹn. So ìmọ̀ sọ̀sọ́lẹ̀ yìí ó ṣe pàtàkì gan nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bá ṣe sọ síwájú. Bọ̀ àwọn ọ̀nà táwọn ìgbà máa sọ àsọ́lẹ̀ yìí tábà wo lóòótọ́ tábà wo àwùjọ wa ìmọ̀ sọ irú kẹfà ìfáwọn èèyàn ó lè máa dẹ́rù bà wọ́n, pápá jùlọ àwọn tó bá jẹ́ fámìlì àwọn tó bá súnmọ́ yàn, pápá jùlọ tí èèyàn bá jọmọ kékeré ẹ̀rù lè máa bà wọ́n pé àbí àsìkò kú ti dé ni àkílódé ẹlòmíì kò ní fẹ́ gbọ́ lọ́rọ̀ pé àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn fún mi àsìkò tí ìyá ń sùn. Tábà wò tábà fẹ́ dẹ́rù bà àwọn èèyàn àwọn ọ̀nà tálẹ̀ ló pọ̀. Àkọ́kọ́ náà ni pé a lè wá ẹni tó bá wà trustworthy tábà mọ̀ pé nìyí o ẹni tó sì fọkàn tán ni ká fi gbogbo àwọn àṣírí báyìí sí lọ́wọ́ tábà kú tán yóò lè lọ sọ fún àwọn fámìlì wa. Tàbí ká kọ́ kalẹ̀ sáyìn pẹ̀lú signature wa táwọn yẹn ti mọ̀ ká kí pẹ̀sọ́lọ́ yàn ká pẹ́tọ̀ nǹkan báyìí mo fi ṣe ọlọ́wọ́ tọ́lọ́mbá ní kọ́lọ́jọ́ dé lọ bá mi ṣàlàyé ẹ̀ fún àwọn fámìlì bá mi gbé fún ọkàn kà wọ́n ó rí pé èmi ni mo kọ nǹkan báyìí nǹkan tí ẹ̀bọ́yá stamp ní nǹkan tó máa fi mọ̀ pé ìwọ ló kọ́ kéèyàn ṣe bẹ́ẹ̀. Àbí tá bá tó wọ láyé lẹ́yìn náà èèyàn lè rìkọ́dù nǹkan yẹn o lè yẹn lè ṣe fídíò rìkọ́dù kéèyàn rìkọ́dù nǹkan yẹn kí ẹ dẹ̀ sọ déètì ọjọ́ tí yẹn rìkọ́dù ẹ̀ so kí ẹ dẹ̀ kíp ẹ̀ sí ọ̀dọ̀ ẹni tí yẹn bá mọ̀ pé o lè jíṣẹ́ yẹn lẹ́yìn ìgbà tí yẹn bá lọ tán tí yẹn bá ń bẹ̀rù láti sọ ọ̀rọ̀ yẹn fún àwọn fámìlì bóyá wà lábàá ṣẹlẹ̀ yẹn. Kìíní ọ̀rọ̀ kan sọ iná ó pọ̀ nígbà míì ń bẹ èèyàn lè wọ pé báyìí mo fẹ́ pílánì ọ̀rọ̀ fámìlì bóyá àwọn ọmọ ní lápòjú ẹ pé báyìí mo fẹ́ kánrin ni wọn báyìí mo fẹ́ kánrin ni wọn. Gbogbo orúkọ báyìí náà kò sí tó kọ̀ fún wa pé kéèyàn máa sọ àsọ́lẹ̀ yẹn fáwọn èèyàn àbí kéèyàn kọ́ kalẹ̀ àbí kéèyàn rìkọ́dù kalẹ̀ pé tọ́lọ́ bá ní ọlọ́jọ́ dé o báyìí mo fẹ́ kẹ́ ṣe o báyìí mo fẹ́ kẹ́ ṣe o ẹni báyìí mo fẹ́ kó bá mi tọ́ ọmọ mi o báyìí mo fẹ́ kánrin o. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan báyìí ó ṣe pàtàkì gan. Nínú ọ̀nà mẹ́ta tẹ̀lé lò náà ní báyà ká lo lọ́yà látàbá ní lọ́yà tó ká fi àwọn àṣírí yẹn sí ọwọ́ lọ́yà tọ́lọ́ bá dẹ̀ nìkan lọ́jọ́ dé kí lọ́yà kó lọ kà fún àwọn fámìlì. So gbogbo àwọn ọ̀nà tá a lè lò lélẹ́yìí ẹgbẹ́ bá ti sọ síwájú náà pé eléyìí dẹ̀ ní kò ìyẹn ò ní kí ọjọ́ kú yá ní òde ní kó sọ síwájú but ó ṣe pàtàkì látàrí tó ní pé ká fi prevent gbogbo àwọn wàhálà tó lè ṣẹlẹ̀ tá a bá sọ àsọsílẹ̀ yìí. Àdéhùn àkọsílẹ̀ táàdé ń sọ yìí lókùnbà tí yẹn bá sì wà láyé ìyẹn sì lè máa yí padà ó lè kọ́ nǹkan lẹ́ni bóyá látàrí pé àwọn nǹkan tó tuntun change oríṣiríṣi àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ bọ́dọ̀ la kó tún change ẹ̀ tó bọ́dọ̀ la kó tún change ẹ̀. Ó ní Imam Malik ó sọ nínú Muwatta ó ní al-amru al-mujma'u alayhi indana anna al-musiya idha awsa fi sihhatihi aw maradihi bi wasiyya فإنه يغير من ذلك ما بدا له ويصنع من ذلك ما شاء حتى يموت. Tí a bá sọ àsọlẹ̀ Imam Malik ní ọ̀rọ̀ tí ìjìmọ̀wò àwọn wà lé lórí tí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtà táfẹnukò lé lórí ni pé ẹni tó bá sọ àsọlẹ̀ ń sìn lọ́kùngbà tó bá sì wà láyé ó lè máa change kíní yẹn kó máa change ẹ̀ kó máa yí padà kó máa tún kọ títí tí ó fi kú. Ìgbà tó wá kú tán ni kíní ò ṣe kéjì mọ́ tó yẹ pé a máa lo nǹkan tó bá sọ kalẹ̀ yẹn pọ̀lú ìgbà tó bá sì wà láyé ó lè máa kéjì nǹkan yẹn. Níparí tá a náà bá wò dáadáa a rí pé ọ̀rọ̀ àsọlẹ̀ yìí àbí nǹkan tá à ń pè ní wíìlì nǹkan tó ṣe pàtàkì púpọ̀ ni. A dẹ̀ rí pé nǹkan tí ó lè yanjú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni. Bóyá nǹkan kan náà tá a bá wò dáadáa tá a bá wo agbègbè wa a rí oríṣiríṣi nǹkan méjì tó ṣẹlẹ̀ rí pé lẹ́yìn ìgbà tẹ́lómi kú tán gbogbo nǹkan tó dàrú àbí táwọn mi wá kílèmù nǹkan kan pé àwọn làwọn ní so gbórùn kan yìí kálẹ̀ ní ibà tó sàsọ́lẹ̀ yìí irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ ìyànjú ò bá bá irú ọ̀rọ̀ yẹn kí Ọlọ́run bá kó ṣe àlékún àánú rẹ̀ fún gbogbo wa kí Ọlọ́run bá kó dẹ̀ yọ́nú sí wa kó fún wa ní ẹ̀mí gbogbo pẹ̀lú lórí ẹ̀sìn Islam kí Ọlọ́run kó wá gbà wá ní gbogbo àtọ́lọ́run bá ní yóò yá náà. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.